gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé Ojúde Ọba là ń ṣe lọ́jọ́ tòní ẹ jọ̀ọ́ pé kẹ́ ẹ dárúkọ yín fáwọn aráalé náà. Orúkọ mi ni Dr. Olatokunbo Tosin tí mo jẹ́ ọmọ ẹgbẹ́ Jagunmólú ọkùnrin aṣíwájú akílẹ̀ Ìjẹ̀bú. Mo jẹ́ ex-official member ẹgbẹ́ yìí. Ojúde Ọba tá à ń ṣe lọ́jọ́ tòní ẹ jọ̀ọ́ ojú wo lẹ fi wò ó Ojúde Ọba yìí náà. Ojúde Ọba tá à ń ṣe lọ́jọ́ tòní a ti ń ṣe bọ̀ ó ti over years ago tí kábíyèsí Dr. Káyọ̀dé Síkírù Awujale of Ijebuland tó ti pèsè ẹ̀. Ojúde Ọba jẹ́ pàtàkì nínú nǹkan tó di àṣà àti ìṣe àwa Ìjẹ̀bú mú nítorí pé kí ni ní ọjọ́ báyìí àwa Ìjẹ̀bú àwa sílé láti àwọn tó wà nílùú òyìnbó tó wà ní Nàìjíríà ń bí àwa sílé àparapọ̀ síbí àlọ́ kí kábíyèsí wa kú ọdún. Kábíyèsí náà rẹ̀ fún wa ní nǹkan pé ẹ̀yin ọmọ mi o ẹ gbà kẹ́ fi ṣe ọdún o. So ní nǹkan tèmi rí ọdún Ojúde Ọba yìí ó ti mú ọ̀pọ̀lọpọ̀ ìlọsókè àti ìdàgbàsókè wá sí Ìjẹ̀bú. Ìyẹn ni a fi ń béèrè fún Ìjẹ̀bú State. Nǹkan tá à ń ṣe ń bí lẹ́nìí wọ́n ń wò káàkiri gbogbo àgbáyé wọ́n ti wo nǹkan tá à ń ṣe ń bí lẹ́nìí. So tó bá dẹ̀ ń wò káàkiri àgbáyé ó dẹ̀ lẹ́tọ̀ọ́ káà náà ṣe kí ni ká béèrè fún ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba Nàìjíríà yìí. So ìyẹn a fi ń béèrè fún Ìjẹ̀bú State tó tọ́ sí wa tó jẹ́ ẹ̀tọ́ wa ní Ìjẹ̀bú. Ẹ ṣé. Ọdún là ń ṣe àwọn ọlọ́fẹ́ kú fọ́dún èèyàn bíi méjì mẹ́ta lẹ́yìn kú fọ́dún. Lákọ̀ọ́kọ́ mo kọ́ fẹ́ kí Ọlọ́run ọba tá ṣẹ̀dá tó dá gbogbo wa tó dá wa sí dọjọ́ èní mo kí Ọlọ́run mo yin Ọlọ́run. Ẹlẹ́ẹ̀kejì mo kí gómìnà wa Gọ́vnà Dàpọ̀ Abíọ́dún fún àǹfààní àti iṣẹ́ ribiribi tó ṣe sí Ìjẹ̀bú-Òde yìí. Gbogbo títí Ìjẹ̀bú-Òde wọ́n ti bá wa ṣe wọ́n ṣe omi wọ́n ṣe iná sí Ìjẹ̀bú-Òde local government a dúpẹ́ lọ́wọ́ wọn. Mo tún fẹsẹ̀ kan kí president wa Tinubu fún gbogbo nǹkan tó ń ṣe ní Nàìjíríà. Nǹkan tó ń ṣe ní Nàìjíríà ò yí ẹlòmíì ṣùgbọ́n ó yí àwa pé torí àwa mẹ̀kúnnù lọ́n ṣe ń ṣe wọ́n ní títa ríro òun là ń kọlà tábà kọlà tán àwa di oge. So láìpẹ́ láì jìnnà àbẹ̀ máa rí gbogbo àǹfààní tí president wa Tinubu tó ń ṣe fún wa. Lẹ́yìn náà mo wá fẹ́ kí commissioner mi commissioner for finance Dàpọ̀ Òkúbóyèjọ fún nǹkan táwọn náà tó ń ṣe níjẹ̀bú-Òde local government yìí. Ẹni tó ń gbé ògo Ìjẹ̀bú-Òde ga ni lọ́wọ́ mi ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n wà Mẹ́kà wọ́n ti di aláàjì. Mo wá fẹ́ kí ọba wa pàtàkì bàbá wa onínúure Dr. Síkírù Káyọ̀dé Adétọ̀nà Awujale ọ̀wọ́gbà agbátẹ̀wọlẹ̀ 1 fún gbogbo akitiyan tó ń ṣe láti jẹ́ kí Ìjẹ̀bú lọ sí òkè. Àwa ọmọ Ìjẹ̀bú táwa mílíọ̀nù inú wa ń dùn lọ́pọ̀lọpọ̀ pé Ìjẹ̀bú mo jẹ́ ọmọ Ìjẹ̀bú. Tí bàbá wa ò bá ṣe nǹkan tó ń ṣe yìí àní máa dunnú pé mo jẹ́ ọmọ Ìjẹ̀bú. Inú mi ń dùn pé mo jẹ́ ọmọ Ìjẹ̀bú torí pé àṣà wa òun là ń gbé lárugẹ lénìí. Ìjẹ̀bú ò ní ìdọ̀tí tẹ̀bá wo nǹkan tó wọ̀ ń bì owó ni Ìjẹ̀bú náwó ni. Ká tó máa lọ sà mo fẹ́ kẹ́ fi Ìjẹ̀bú dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi rí Dókítà Tosin Olatokunbo bí mo ṣe sọ náà kàn. Mo jẹ́ olùkọ́ àgbà nílé Síkírù ní ilé ìwé àgbà Síkírù Adétọ̀nà College of Education Science and Technology ní Òmù Àjọṣe níbẹ̀ mo ti ń kọ́ ọmọ nẹ́kọ̀ọ́ so wọ́n ṣe o. Ṣe gan-an fún àfikún gẹ́gẹ́ bí ẹgbẹ́ yín tẹ̀ ń ṣe àwọn tó bá fẹ́ darapọ̀ mọ́ yín báwo ló ṣe lè darapọ̀ mọ́ yín. Ẹ ṣe ẹgbẹ́ Jagunmólú ọkùnrin aṣíwájú akílẹ̀ Ìjẹ̀bú àwọn ẹgbẹ́ tó yẹ pé age grade ni wá 65 66 67 ni wá. Ẹ máa fẹ́ join ẹgbẹ́ wa ó lè kàn sí gíwá wa àbíkẹ́ inú àwọn ọmọ ẹgbẹ́ tó bá rí wọ́n kàn sí wa a ní secretariat wọ́n lè wá secretariat wa wọ́n gbẹ tí tá bá fẹ́ join wọ́n á gba form because ẹgbẹ́ wa ò ń ṣe ẹgbẹ́ tẹ́gbẹ́ yẹn kọ́ lè jáwọ́ kò tí yẹn sìn ẹgbẹ́ ò ń ṣe ẹgbẹ́ tó ń pẹ́lẹ́ tébù ń bẹ̀ ẹgbẹ́ tó ní ètò ni tó dẹ̀ wà well organized ní ẹgbẹ́ wa tí wọ́n fẹ́ rí wa wọ́n á rí gíwá wa ọ̀kan rí àwọn ọmọ ẹgbẹ́ àágbà wọn wọlé
àwọn náà dẹ̀ nífẹ̀ẹ́ sẹ́gbẹ́ wa àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ńláńlá ló wà nínú ẹgbẹ́ wa yìí kò dẹ̀ sí ìgbéraga nínú ẹgbẹ́ wa yìí tó bá ní owó lọ́wọ́ àtẹni tí ò lówó lọ́wọ́ àjọ ń jókòó papọ̀ ni ìfẹ́ tó lágbára tó rinlẹ̀ ó wà nínú ẹgbẹ́ wa yìí ẹ̀yin náà wáyé jókòó àwọn tó wà ní UK nílùú òyìnbó wọ́n wà pẹ̀lú wa ń bì àwọn tó wà káàkiri wọ́n wà pẹ̀lú wa ń bì so àjọ ń jókòó papọ̀ ni so ẹgbẹ́ wa gba èèyàn láàyè ẹ ṣé. Balógun Aṣíwájú Arọ́báyọ̀ Akílẹ̀ Ìjẹ̀bú ọmọ bíbí ìlú Ṣàgámù Àkárìgbò Rẹ́mọ orúkọ mi rí Olúṣọlá Táwà Àfọlábí
mo wá láti ìlú òyìnbó wá darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí láàrin oṣù mẹ́ta sí mẹ́rin ra àgbẹ̀gbẹ́ ìjọ wọ́n ẹ̀ ní ṣe àmọ́ ọlọ́run gbogbo ẹlẹ́ni àrídèdè náà ṣe ìyálóde ẹni táìbà ọmọ Wùnmí Àlàbá mo fún tọ̀ọ̀tọ̀ dárúkọ rẹ̀ ó ṣe gudugudu méje yáya mẹ́fà ó dúró gbósàgbósà. ṣé gan-an mà mo láìkì Ìjẹ̀bú tẹ̀ ń sọ yẹn Ìjẹ̀bú tẹ̀ fi bẹ̀rẹ̀ náà lè máa fi parí ẹ̀ o so ẹjọ́ tí wọ́n fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí báwo ṣe lè darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí. ṣé bí mi ṣe darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí ìyálóde mi táìbà ọmọ Àlàbá òun èjẹ́ kí n darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí torí mímì ṣẹgbẹ́ àmọ́ táìbà ṣe tẹ̀lé ó ṣe dúró tì ó tó gbangba súnà yẹ ó kó níyànjọ ṣokùrọ̀rọ̀ òun mo ṣe darapọ̀ mọ́ ẹgbẹ́ rẹ̀ ìlú òyìnbó ti mẹ́ni wa èmi ẹ̀ta rẹ̀ èmi Balógun ìlú òyìnbó ló ti kó wa wá. ẹ ṣe gan olúgbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹrẹ ló mò ń gbọ́ ẹrẹ mo ò gbọ́ kankan mọ́ ẹ ṣe gan wa ẹ jọ ìmọ̀ràn lẹ́fẹ́ fún àwọn tó ń wo ọdún tó ń kakún kọ̀ọ̀kan ìmọ̀ràn lẹ́fẹ́ fún ọ ní ṣókí ìmọ̀ràn. àwọn tó ń ka ọdún ìkọ́ kakún kọ̀ọ̀kan ìmọ̀ràn lẹ́fẹ́ fún ọ ìmọ̀ràn lẹ́fẹ́ fún ọ. àwọn ọ̀rẹ́ kàdú èkúrú kọ̀ọ̀kan ṣán wọ́n ti mísì o wọ́n múran mi ṣe wọ́n miss they miss a lot. ẹ̀yà kí ló kọ́ lẹ́ẹ̀kan sí. Olúṣọlá Táwà Àfọlábí orúkọ mi o. ẹ ṣe gan. ẹ kú jòkó máa akú ọdún akú ìyèdún ẹ̀mí wá ṣọ̀pọ̀ ẹ̀ ẹ jọ kí lórúkọ yín àti orúkọ ẹgbẹ́ yín mà. orúkọ mi ni Adétóhùn Bello ẹ̀ta ìyálóde ẹgbẹ́ bọ́ba gúnwàjágúnà obìnrin akílẹ̀ Ìjẹ̀bú. Ojúde Ọba tá a ṣe lọ́jọ́ tèmi Ojúde Ọba tá a ṣe kí ojú wo lẹ fi wò mà. bá a ṣe ń wo yìí ó máa ládùn ó máa lárinrin gan o ó tún máa dùn ju ti ọdún tó kọjá lọ. ó dà ìmọ̀ràn lẹ́fẹ́ fún àwọn tó ń kakún kankan tó ń kakún Ojúde Ọba tó ń kakún kankan ìmọ̀ràn lẹ́fẹ́ fún wọn. ìmọ̀ràn tí máa fún wọn ní pé ó dáa kéèyàn máa wálé ọdún o nǹkan tó dáa ni o because ẹ̀kọ́ lọ́dún ni àwọn tó ń wò wá online kò nǹkan tó ń rí kò lè tó kéèyàn wà níbí by live so ẹ jẹ́ ká máa wálé ọdún ẹ̀kọ́ lọ́dún náà ni torí pé bíbá yìí tẹ́ bá wà níbí báyìí inú yìí máa dùn kẹ́ máa wá lọ́dọọdún àkàlàmàgbò yìí kò ní fẹ́ máa pọ̀dún jẹ. ó dáa tí wọ́n fẹ́ dàpọ̀ mọ́ ẹgbẹ́ yín tí wọ́n fẹ́ join ní báwo ló ṣe lè dàpọ̀ mọ́ yín. a wà lórí social media platform a wà lórí Facebook ẹgbẹ́ bọ́ba gúnwà obìnrin jagunà akílẹ̀ Ìjẹ̀bú a wà lórí TikTok a wà lórí Instagram nọ́mbà wa wà ń bẹ̀ o lógo ẹgbẹ́ wa náà dẹ̀ wà ń bẹ̀ ẹni nọ́mbà tẹ́ bá ti rí bẹ́ẹ̀ pè wá tẹ́ bá ti tí èjì yìí bá ti age group yín tó bá ti fall sí between 80, 81, 82 ẹ free láti join wa. ẹ
àwọn lè fẹ́ kí fọ́dún. mo kí everybody o èyí tẹ̀ ń wò wá nílé lóko a kú ọdún a kú ìyèdún ẹbí wa ṣe púpọ̀ ọdún láyé o. kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí. ẹ̀ta ìyálóde Adétóun Bello. ṣé kọ́ wa. yòókù sà àkú ọdún àkú èdú ẹ̀mí wàá ṣọ́ọ̀pù ẹ jọ kí ni orúkọ yín kí ni orúkọ ẹgbẹ́ yín sà. orúkọ mi ni Alhaji Shakiru Adéwùnmí Bashiru gíwá ẹgbẹ́ gbọ́ba níyì ọkùnrin ọ̀rẹ́dẹgbẹ́ akilẹ̀ Ìjẹ̀bú. ẹ ṣe gan sà Ojúde Ọba tẹ̀ ń ṣe ní ọjọ́ tèmi ẹ jọ ojú wo lẹ fi wò sà. ó jẹ́ nǹkan pàtàkì ní àṣà Ìjẹ̀bú tí wọ́n ti ń ṣe tí àwọn bàbá wa tó ti ń ṣe tá a bá wọn lẹ́nu ẹ̀ táwa náà tá a dẹ̀gùn lé lórí tá a ń ṣe láti kó gbogbo àwa ọmọ Ìjẹ̀bú lápapọ̀ lọ́kùnrin lóbìnrin lọ́dọọdún láti wá fi ìdùnnú wa wọ̀n sí kábíyèsí Àwùjalẹ̀ akilẹ̀ Ìjẹ̀bú. kódà ní ṣókí àwọn tó ń wo ọdún tá a ṣe lọ́jọ́ tòní Ojúde Ọba 2025 lọ́jọ́ tòní àwọn tó ń wo gẹ́gẹ́ bí nǹkan míì tó ń tiẹ̀ kákún ìmọ̀ràn lẹ́fẹ́ fún wọn ní ṣókí ìmọ̀ràn lẹ́fẹ́ fún wọn. wọ́n ní wọn kì í gbé òkèrè mọ dídùn ọbẹ̀ àhesọ dẹ̀ pọ̀ lẹ́nu àwọn èèyàn ẹni tí ò bá débẹ̀ kò ní mọ nǹkan tí à ń ṣe so àgbà wọn yọ̀jú pé kọ́ wá darapọ̀ kọ́ tẹ̀ rí nǹkan tó ń ṣe bẹ̀ káwọn náà mú àmọ̀ràn oríṣiríṣi kọ́ wá mú wá tó jẹ́ àjọ máa ṣe kó lè máa dùn jù báyìí lọ. ẹ ṣe kan dáàdi wa ẹ pẹ́ fún wa o ẹgbẹ́ yìí tó bá fẹ́ dapọ̀ mọ́ yín ọ̀nà wọn lè gba dapọ̀ mọ́ yín. èyí tó jẹ́ àkọ́kọ́ ń bẹ̀ ẹgbẹ́ gbọ́ba níyì ọkùnrin ọ̀rẹ́dẹ́gbẹ́ akilẹ̀ Ìjẹ̀bú o gbọ́dọ̀ jẹ́ ọmọ tó bí láti ọdún 1962 63 sí 64 tó bá ti jẹ́ èèyàn tó bí nígbà yẹn automatically you are qualified but o tún gbọ́dọ̀ jẹ́ ọmọlúàbí àfẹ́ jàgídíjàgan láàrin wa àdẹ̀tún jẹ́ ẹni tó máa ní àníyàn láti gbé àṣà Ìjẹ̀bú lárugẹ
tó máa contribute kóta ẹ̀ sí ìlọsíwájú Ìjẹ̀bú. ẹ ṣe gan-an dáàdi wa ẹ jọ ní ṣókí mo dẹ̀ fẹ́ kẹ́ fi Ìjẹ̀bú kí wọn fún ọdún fẹ́ kẹ́ kí àwọn fún ọdún yẹn bíi méjì mẹ́ta Ìjẹ̀bú fẹ́ kẹ́ fi kí wọn o. mo kí bá ẹgbẹ́ ni o because kọ́mọ bá mi ṣe dáadáa àti ọ̀rọ̀ bá àti iye rẹ̀ ni mo fi àsìkò yìí kí bá ẹgbẹ́ ni àti ìyá ẹgbẹ́ ni fọ ọlọ́run ẹni dojú tì wọ́n o àwa náà kẹ̀dẹ́ àní dojú tì wọ́n o wọ́n kó wa jẹ pẹ́pẹ́pẹ́ o so ọmọ alálùbáríkà wa àìsà máa ṣe dáadáa jù wá lójú wọn o àmúdẹ́ fi àsìkò yìí náà kí báyìí ní pátápátá Awujale Akilẹ̀ Ìjẹ̀bú fọ kọtúbọ̀ pẹ́ ni kọtúbọ̀ rẹ̀ nígbó kọ́rẹ̀ dìtọ̀ o ní ìwòyí ìgbàmúra àtúnjọ ṣe nínú ọlá àtowó àtọmọ o. ẹ ṣe gan dáàdi wa kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Alhaji Shakiru Adéwùnmí Bashiru gíwá ẹgbẹ́ gbọ́baníyì ọkùnrin ọ̀rẹ́dẹgbẹ́ Akilẹ̀ Ìjẹ̀bú.
Ojúde Ọba la wà ní Ìjẹ̀bú-Òde, ibẹ̀ la wà tó ti ṣe Ojúde Ọba tó máa ń ṣe ní ọjọ́ kẹta ọdún Iléyá. Mo ti wà pẹ̀lú ìkan náà àwọn ọmọ ẹgbẹ́ tó náà ṣe àjọyọ̀ Ojúde Ọba. Ẹ jọ̀ọ́ kí lorúkọ yín, kí lorúkọ ẹgbẹ́ yín? Orúkọ mi ni Kọ́láwọlé Abọ́lájí táwọn èèyàn mọ̀ sí ọmọ Akin rédíò fine boy presenter. Mo jẹ́ ọmọ ẹgbẹ́ Ọbaṣẹ Akilẹ̀ Ìjẹ̀bú, Ọbaṣẹ ọkùnrin Akilẹ̀ Ìjẹ̀bú 1989, 1990, 1991. tó sọ̀rọ̀sọ̀rọ̀ lẹ́yìn náà tí sọ̀rọ̀sọ̀rọ̀ bá rí sọ̀rọ̀sọ̀rọ̀ ìkan máa tẹ̀ fún kan ni o, mo dẹ̀ ṣọ́ọ̀pẹ̀ yẹn lè máa tẹ̀ fún mi. A ti jẹyọ kan pápá yìí, a nílò àti tẹ̀ fúnra wa. àmì àdẹ̀kù ọdún náà máa ṣọ́ọ̀kù. Àmì àṣẹ Èdùmàrè. Ojúde Ọba tẹ́ ń ṣe ní Ìjẹ̀bú-Òde, ojú wo lẹ fi wò? Ojúde Ọba mo fi wò ó torí ó jẹ́ ìgbélárugẹ fún àwọn àṣà wa. Mo jẹ́ èèyàn tí ó fẹ́ràn àṣà púpọ̀. Ojúde Ọba jẹ́ ìpínlẹ̀ lára ọ̀kan tí a fi mú àṣà àti ìrẹ́pọ̀ wá. Tẹ́ bá wo bíbá yẹn sí àtọkùnrin àtobìnrin, mùsùlùmí ni o, kírísítẹ̀ ni o, àbáláyé ni, gbogbo alápapọ̀ ṣàṣàjọyọ̀. Pàápàá àwọn ará àta gan, wọ́n tún láǹfààní àti wá mọ bí Ìjẹ̀bú ṣe rí láti bá a dòwò pọ̀. Ó jẹ́ ohun gbòógì tí a gbọ́dọ̀ fojú tẹ́ńbẹ́lú, ó ṣe pàtàkì, ó dẹ̀ dá lọ́pọ̀lọpọ̀. ṣe gan fún kí ni àwọn lẹ́fẹ̀ẹ́ kí fọ́dún? Ní báyìí màá kí gbogbo àwọn ẹbí Kọ́láwọlé nílùú Àgbẹ̀wòye, bákan náà màá dẹ̀ máa kí ẹgbẹ́ Ọbaṣẹ ọkùnrin Akilẹ̀ Ìjẹ̀bú, àwọn ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí lákìlẹ̀ Ìjẹ̀bú. Màá dẹ̀ máa kí bàbá wa aláyélúwà Ọba Dr. Sikiru Káyọ̀dé Adétọ̀nà Ọ̀gbọ́nbàdì second Awujale Takilẹ̀ Ìjẹ̀bú àti gbọmọ Ìjẹ̀bú káàkiri àgbáńlá ayé. kí lórúkọ ilé ẹ̀kọ́? Kọ́láwọlé Abọ́lájí ọmọ Akin fine boy presenter. tó pìrìsẹ́ńtà pàdé pìrìsẹ́ńtà. Bẹ́ẹ̀ni sà. tó àkọ ọdún náà ẹ máa ṣọpẹ́. Àmín. tó ẹ má gbé kúrò, ẹ má yí kúrò, ẹ fílẹ̀ bẹ̀ jẹ́ kó wà bẹ́ẹ̀. nígbà tí òun lẹ̀ ṣì wá yẹn ẹ má bá bọ̀. àkú ọdún àkú ìyèdú, ṣé onílé lẹ́yìn náà àbí àlejò ni? ọmọ lílérè mi wà o. àwọn ẹ̀ láàgùn Ìjẹ̀bú tẹ abẹ́rẹ́ bẹ̀rẹ̀. ẹ jọ kí lórúkọ yín? orúkọ tèmi ni Ẹwà Tómilọ́lá Àdùnní Àdè. Mo jẹ́ olóyè ẹgbẹ́ Ọbanẹ́yẹ ọmọọba obìnrin Akilẹ̀ Ìjẹ̀bú Báṣọ̀run ẹgbẹ́. ẹ ṣe gan àkú ọdún náà ẹ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ láyé. tí Ojúde Ọba tẹ́ ẹ ṣe ní ọjọ́ kẹta Iléyá yìí tí ní tó jẹ́ 2025 tá à ń ṣe ní ọjọ́ tòní ní Ìjẹ̀bú-Òde, ẹ jọ ojú ò lẹ fi ń wo Ojúde Ọba náà, ṣé ti ọdún tó kọjá lọ yàtọ̀ sí tọdún yìí? ọdọọdún ram rẹ ní pòrògùn lé ọdọọdún ram lé sí ọtún rí má rò mí ọtẹrẹ ọdọọdún ram lé lójoojúmọ́ èyí fọṣẹ já máa ṣe kàn ká máa gbé tànà tì ká máa tún ṣe tuntun ọdún yìí náà tuntun rí wa sọ ara tọrọ tún gbé gbà so onẹ nípele ibi náà tún mú sí so tẹ́lẹ̀ onẹ bọ́ ṣe ń ṣe náà iná ìbọn yẹn ń ṣe yẹn náà ṣe wá ṣùgbọ́n ṣọ́n modernize rẹ̀ náà olóyìnbó ń pè ní modernize kan mú kan packaging rẹ̀ kan ṣàtúnṣe irun ìrọ̀dún dúdú ètò ṣe ríre yẹn. mo láìkì mo nífẹ̀ẹ́ ẹ jẹ́wọ́ ọmọ Ìjẹ̀bú mẹ́rẹ̀ ṣé àmú ń gbọ́ mo gbọ́ ẹ jọ àrẹ̀kú ọdún náà ẹ̀ máa ṣọ̀pọ̀ ẹ jọ ìmọ̀ràn lẹ́wẹ́ fún àwọn tó ń wo ọdún ìkẹ́kọ̀ọ́ tó hàn tí ẹ̀ kákùn kọ̀ọ̀kan ìmọ̀ràn lẹ́wẹ́ fún wọn. ìmọ̀ràn tí mo máa fún gbogbo ọmọ Akilẹ̀ Ìjẹ̀bú nílé nókó lẹ́yìn odi fọkájọ pawọ́pọ̀ ká gbé àṣà àti ìṣe ẹni lárugẹ èsì ràn fojú ìjọba ń ṣe fọ kí dédé ayé kó máa wálé ọmọ rẹ mọ̀lé kó mọ̀lé ká lè ṣerun gidi nílò ẹni kaba dádùgbò ẹni kíte tí ẹni da kó dẹ́sẹ̀ olówó ni kó bọ́nà tìlú òyìnbó kó wọn rí títí kó rádùgbò kó ń da ṣéun rẹ̀ dá nílùú kárọ̀ ọmọ rẹ̀ nídìí ìrànlọ́wọ́ àrànlọ́wọ́ sọ̀rọ̀ ránṣẹ́ gbójúbà ilé rẹ̀ ká lè fara wa náà rókè elépo ń ṣe aláta ń ṣe èsì ọ̀sọ̀fọ̀ olówó nìkan rí kó ṣe ẹni ságàrí kó jọ́yìn rẹ̀ ká lè jọ rọra àná kí gọ́vnà bá ń kọjá Dàpọ̀ Abíọ́dún gọ́vnà ẹ̀ ní Ogun State kò wọn Regberegbe ń sábọ̀ lè nẹ́gbẹ̀ẹ́ títí ṣé máa ràn náwọ́ kò wọn kí èṣe kan gbé Ojúde Ọba ẹ̀ sì fọ kákan gbé gèlè nìkan fún ìrànlọ́wọ́ rẹ̀ pọ̀ ní oríṣiríṣi ránṣẹ́ gbójúde ọba ilẹ̀. ní ṣókí ọdún tá à ń ṣe yìí kàkà Ojúde Ọba tá à ń ṣe yìí àwọn lẹ́fẹ̀ẹ́ kí. kíkí mi kọ́kọ́ lọ́dọ̀ ìyá ẹgbẹ́ mi ìyá ẹgbẹ́ owó bó ṣe wọ́n ẹ̀ ènìyàn dáadáa ní láwùjọ ó ṣe é mú yangàn ọmọlúwàbí tún ní pẹ̀lú mo tún kí bàbá ẹgbẹ́ mi Délé Àràgà bàbá dáadáa ni igi nẹ́yìn ọgbà ọba nẹ́yìn ọmọ ọba ni kó má kú mo dẹ́ fi yẹn ká kéwé jẹ mi alájà yétrọ̀d àdùmárùn má tó ṣe ajáde má tán lé òun ra kéwé jẹ ẹ ni mo tún kí àfàìsà wa alájà Shakirat Awẹ́lé ìyá dáadáa ní sí wa wọ́n wá kí gbogbo ọmọ ẹgbẹ́ lápapọ̀ látòrí Ìyálóde wa títí ibi tó parí sí
so ká má yàn kú o ká máa lé sí o àti dédé Regberegbe pátápátá àpapọ̀ kí dédé ẹni máa lé sí ká má yàn kú àti dédé àwọn olólùfẹ́ pátápátá kí rédíò wọn kẹ́ ẹ máa jóná o ṣé máa lé sí o. iléeṣẹ́ nígbà tí wà yóò ní jóná a máa lékún nìyí. ọkọ mi ní ọmọ Ìjẹ̀bú-Òde so ọdọọdún làwọn máa wá ń ṣe Ojúde Ọba ń bí báyìí. ọdọọdún lẹ máa ń wá so Ojúde Ọba yìí ojú ò lè fi wò ná. ojú ta fi Ojúde Ọba kò ń ṣe kékeré o nǹkan ńlá ni ìlú wa ni a dẹ̀ ní láti ṣe a ní láti gbé lárugẹ. ok ẹ ṣe gan. àwọn kan wà tí ẹ pé ń wo Ojúde Ọba yìí ọ̀ ń wo gẹ́gẹ́ bíi common sense ọ̀tẹ̀ mọ̀ ń pọ̀ tí ẹ ti dé ìbàrí ẹ jọ irú àwọn people àwọn yẹn àwọn ìmọ̀ràn lẹ́yìn ní láti sọ fún wọn. ìmọ̀ràn tí mo ní láti sọ fún wọn pé tó bá jọ tó ń bọ̀ kó mú ojú wọn wá kó wá fi wò nǹkan tó ń ṣẹlẹ̀ lójúde Ọba oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ oríṣiríṣi nǹkan tó ti rí nǹkan tó ti mọ̀ nǹkan tó ti gbọ́ rí òun lẹ́nu. ẹ try láti wá lọ́dún tó ń bọ̀ kẹ́ wá wò nǹkan tó ń ṣẹlẹ̀. ọdún tá à ń ṣe yìí a ṣe Iléyá ń jámúra wọn pẹ̀lú Ojúde Ọba tá à ń ṣe níjọ́ kẹta Iléyá ní Ìjẹ̀bú-Òde àwọn ọlọ́fẹ́ kí fún ọdún ẹ̀kan dárúkọ àwọn ọ̀rẹ́ yín kankan. kí olówó orí mi ọkọ mi Kasim Shitu Ìjẹ̀bú-Òde yìí mo dẹ̀ tó wá kí mọ́ èmi mo kí àti mo náà ti late mo kí gbogbo wọn mo kí wọn kú ọdún pé wọ́n kú ìyèdù mo dẹ̀ tó wá káwọn olólùfẹ́ mi náà bíi Jọkẹ́ Abíọ́lá gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá Bọ́sẹ̀ mo kí gbogbo wọn pátápátá mo kí gbogbo wọn pátápátá àti bàbá ọkọ mi náà Gídá mo kí gbogbo wọn pátápátá mo dẹ̀ tún wá kí nígbàtí náà pé a kú ọdún a kú ìyèdún o a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o nígbàtí la wà ẹ máa wo nígbàtí a wá sójúde Ọba nígbàtí a wá jẹun nígbàtí a wá mu omi a padà ara wa. bẹ́ẹ̀ ni a máa rin bá o a kú ọdún a kú ìyèdún ẹ̀mí gbogbo a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ẹ jọ kí lorúkọ ẹ. Shitu Precious Yomide lórúkọ mi. fi wo Ojúde Ọba Ìjẹ̀bú-Òde yìí. Ojúde Ọba Ìjẹ̀bú-Òde jẹ́ nǹkan tó máa ń ṣe ní ọdọọdún. jẹ́ kó mọ̀ ń lé pé ó dùn ó lárinrin. ó dùn ó lárinrin. ó bá tó wà á sì tàbí. àwọn mísì gidi o àwọn mísì. tó bá dé ọdún tó ń bọ̀ káwọn náà wá Ọlọ́run aṣọ àdó tó ń bọ̀ lọ àwọn ló fẹ́ kí fún ọdún. mo fẹ́ kí dáàdì mi mo fẹ́ kí ẹ̀gbọ́n dáàdì mi Kazeem Shitu mọ́mì mi àti àwọn àbúrò mi pẹ̀lú gbogbo àti nígbàtí. ó ṣe gan ọmọ tó gbé dání adúrú adigba àjẹgbọn pọ tó ibẹ̀ láṣì wá o. ọkùnrin akílẹ̀ Ìjẹ̀bú.
ẹ káàsán o ẹ kú dédé àsìkò yìí a kú ọdún a kú ìyèdù ẹ̀mí aṣọ́pẹ̀ ẹ jọ kí lórúkọ yín kí lórúkọ ẹgbẹ́ yín sà. orúkọ mi ni ọmọọba kọ́láwọlé ọ̀rẹ́kọ̀yà ẹgbẹ́ wa ni ẹgbẹ́ bọ́bagún ọkùnrin akilẹ̀ ìjẹ̀bú tí mo jẹ́ akọgun ẹgbẹ́. kódà à ń ṣe ojúde ọba 2025 tó máa wáyé ní ọjọ́ kẹta léyáléyá a kú ọdún ẹ̀mí aṣọ́pẹ̀ ojúde ọba yìí ojú ò lè fi wò sà. ojú tí mo fi wo ojúde ọba ẹni pé nǹkan tí a máa ń ṣe ní ọjọ́ kẹta ọdún léyá ni ta fi máa wá ń kí kábíyèsí wa àwọn ọba Awujale Ọ̀gbágbá Aníkìnáyà Ṣáàgùn ta máa fi wá ń pay homage fún wọn. So gbogbo àwọn tá a jókòó síbi tá a wọ aṣọ oríṣiríṣi rẹ́gbẹ́rẹ́gbẹ́ ni wọ́n ń pè wá tí òyìnbó ń pè ní age group. So àwa tá a jókòó yìí ni bọ́bagún ọkùnrin akilẹ̀ Ìjẹ̀bú from 1980 to 1982. So ojú tí mo dẹ̀ fi wo ni pé nǹkan dáadáa ni tá a bá wà lájò ká gbé àṣà wa lárugẹ ká wálé ká ṣe nǹkan tó yẹ ká ṣe ká gbé àṣà Ìjẹ̀bú lárugẹ. So nǹkan ojú tí mo fi wo ni. mo mọ̀ pé ti ọdún yìí ó tún yàtọ̀ sí ti ọdún tó kọjá lọ ẹ̀mí aṣọ́pọ̀ ọdún láyé àwọn tí ó ń wo ọdún ojúde ọba ìkọ́ wo gẹ́gẹ́ pé kò jẹ́ nǹkan kan ìmọ̀ràn lẹ́fẹ́ ní láti sọ fún wọn ìmọ̀ràn lẹ́fẹ́ sọ. ojúde ọba ju nǹkan kan lọ o kò wọ́n kọ́ máa wò pé kò jẹ́ nǹkan kan o. So ojúde ọba tá à ń ṣe yìí ó ti pẹ́ káwọn bàbá wa àti àwọn bàbá wa wọ́n ti ń ṣe ojúde ọba ìtàn tí wọ́n ń pay homage sí kábíyèsí Awujale ti pẹ́. Ìgbà tẹ́mi wà ní primary school ní Ìjẹ̀bú-Òde a máa ń lọ káàkiri ìlú tá a máa rí wọn tí wọ́n máa ṣe ojúde ọba ní táwa náà máa ní àtàwa náà bá dàgbà àwa náà fẹ́ join ẹgbẹ́ yẹn. So kò ń ṣe nǹkan tó ń lè fi ojú yẹpẹrẹ wo nǹkan ńlá ni ojúde ọba fún àwa ọmọ Ìjẹ̀bú gbogbo Ìjẹ̀bú lápapọ̀ gbogbo ibi tí Ìjẹ̀bú tàn dé nǹkan ńlá ni kò ń ṣe nǹkan yẹpẹrẹ nǹkan tí a dẹ̀ gbé ní ńláńlá ni because most of our táwa bí wá láti ìlú òyìnbó ni. So àwọn tó wá láti Èkó tó wá láti kìíní bí wọ́n wá sí ìlú òyìnbó láti wá ara tíkẹ̀tì àfò wá ni torí nǹkan táwa ṣe yìí. So kò ń ṣe nǹkan yẹpẹrẹ rárá nǹkan ńlá ni tá a dẹ̀ gbé ní tá a dẹ̀ mú lòkùnkúndùn àsọmọ Ìjẹ̀bú. ẹ ṣe gan-an ẹ káàbọ̀ ìgbà tí mo gbọ́ pé ẹ wá láti Ìjẹ̀bú láti ìlú òyìnbó wá sí Ìjẹ̀bú-Òde ọ̀gá so ẹ̀ẹ́dẹ̀ gbé Ìjẹ̀bú bá mo fẹ́ kẹ́ fi Ìjẹ̀bú tó wá fẹ́ join ẹgbẹ́ yín tó wá fẹ́ dàpọ̀ mọ́ ẹgbẹ́ yín Ìjẹ̀bú mo fẹ́ kẹ́ fi sọ o ẹ sọ ní Ìjẹ̀bú tó wá fẹ́ dàpọ̀ mọ́ Ìjẹ̀bú. ẹwẹ so kẹ́ ẹ bá fẹ́ join ẹgbẹ́ bọ́bagún wa akilẹ̀ Ìjẹ̀bú kẹ́ẹ̀kan rẹ̀ ní orí amóhùnmáwòrán kẹ́ẹ̀kan rẹ̀ ní kẹ́ẹ̀kọ́lẹ̀ ní join. ẹ ṣe gan kẹ́ẹ̀kọ́ rẹ ní kẹ́ẹ̀kọ́ ẹ̀kẹ́rùn gbọ́ ẹ gbìyànjú ẹ tẹ wá láti ìlú òyìnbó mo rò pé English ẹ máa sọ kùrà. ẹ tún sọ a lè sọ English now we can speak English but we have to speak our local dialect too. ẹ gangan torí nǹkan la fi gbé ìkànnì kalẹ̀ torí àṣà wa èdè wa olóúnjẹ wa lógún lórí nígbà tí TV Channel 137 ẹ wo ní ṣókí àwọn olóòfẹ́ kí fún ọdún. kọ́kọ́ náà mo fẹ́ kí ọba wa Awujale Adetona wípé kán pẹ́ láyé Ọ̀gbágbá agbátẹ̀wọlẹ̀ kán pẹ́ láyé kán dògbò kán dàgbà kán dògbò ọdọọdún láàrin rogbo a máa rí wọn. Mo kí ọba wa Awujale mo tún fẹ́ wá kí gíwá ẹgbẹ́ mi Adébáyọ̀ Musuro tó jẹ́ gíwá ẹgbẹ́ bọ́bagún wa akilẹ̀ Ìjẹ̀bú mo kí ẹ̀ta mo kí ọ̀tún mo kí gbogbo àwọn olóyè mi pátápátá tèmi jẹ́ ọ̀kan nínú wọn tí mo jẹ́ akọgun ẹgbẹ́ bọ́bagún wa mo dẹ̀ kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ mi pátápátá ọdọọdún ayọ̀ la máa ṣe o. àti ìyálòde wọ́n ní kẹ́ máa bọ̀ lọ́dọ̀ tó ń lọ wọ́n ní kẹ́ máa bẹ̀rẹ̀
kúrò ẹ má yí kúrò ẹ fílẹ̀ bẹ̀ nígbà tí òun lẹ̀ ṣì wà ó ti ń já ọ̀rọ̀ ti ń gbé inú ó ti ń gbé inú tó ẹjọ́ àkú ọdún àwa nìyẹn ẹ̀mí wá ṣọ́ọ̀pù ẹ̀ mà ẹjọ́ ẹ bá dárúkọ yín àti orúkọ ẹgbẹ́ yín. orúkọ ẹgbẹ́ wa ni bọ́ba gbìtẹ́ bàṣírí aginlẹ̀ ìjẹ̀bú. orúkọ yín. orúkọ tèmi ni Kúdíràtù Adéníkẹ́ Kúkú. Ojúde Ọba tá à ń ṣe yìí ojú wo lẹ fi wò. Ojúde Ọba bísínẹ́sì kan ta nílùú Ìjẹ̀bú-Òde nìyẹn Ojúde Ọba yìí náà ni ẹ̀kan lọ́dún là ń nà ẹ̀kan ṣoṣo lọ́dún ni. ó dá àwọn tí wọn mọ̀ sí kọ̀ọ̀kan tó tẹ kákún mo fẹ́ kẹ́ sọ níjẹ̀bú ni o mo fẹ́ kẹ́ ẹ kàn fún ọ náà advice kẹ́ ẹ fún ọ nímọ̀ràn. ẹni èka Ojúde Ọba kun náà ìṣòǹso náà rẹ̀ ṣòǹso náà rẹ̀ kó wọ́n bá dán rẹ̀ àkàkùn kó bá jọ́mọ̀ Ìjẹ̀bú-Òde ó ti yé wọn. ní ṣókí ẹ bá kí àwọn fún ọdún tá à ń ṣe ọdún. mo kí dédé ọmọ Ìjẹ̀bú-Òde fún àkú ọdún o àkú yèdún o ẹ̀mí wa ṣe púpọ̀ ọmọ àfẹlẹ́ ìṣàṣemọ́ o àṣe púpọ̀ rẹ̀ náyé o. ẹgbẹ́ yìí tí àwọn darapọ̀ mọ́ ẹgbẹ́ yín báwo ọ̀nà òní lè darapọ̀ mọ́ ẹgbẹ́ yín. ọ̀nà tí àwọn darapọ̀ mọ́ ẹgbẹ́ yín báwo ló ṣe máa darapọ̀ mọ́. tó fẹ́ darapọ̀ tó jẹ́ ọmọ Ìjẹ̀bú-Òde tó fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ gidi tó fẹ́ darapọ̀ mọ́ àwọn àkọ́bí ọba á jẹ́ ọmọ tó ti lé ní 60 ọdún sókè ni àwa ọmọ bọ́ba gbìtẹ́ bàṣírí.
alájà olúwa tó yìí kọ́dùn. lórúkọ ẹgbẹ́ yín. bọ́ba kùn tẹ́ obìnrin ọmọọba Ìjẹ̀bú akílẹ̀ Ìjẹ̀bú. Ojúde Ọba yìí ojú ò lè fi wò. ó dá o àwọn bàbá ńlá wa ti ń ṣe kán tó bí àwa o ó dẹ̀ máa continue generation wa tó ń ti dé máa continue so kílẹ̀ rí. ní ṣókí mo fẹ́ kẹ́ fún àwọn tó ń wo gẹ́gẹ́ bí kò jẹ́ kankan. kọ́ máa wá it's like pilgrimage Ìjẹ̀bú tiwa kọ́ máa wá àwọn tó ti wà kọ́ máa wò báyé ń ṣe very colourful very interesting all over the world our sons and daughters all over Canada America they are all here so iṣẹ́ wa náà ṣáwa ni kọ́ bá gbé lárugẹ. kí ló lórí oúnjẹ yín níjẹ̀bú. ìkọ́kọ́rẹ́ náà ni àtẹ̀bà àtẹ̀gúsí kọ́kọ́rẹ́ Ìjẹ̀bú bá lè jẹ́ ń sìn. wọ́tayàm la fi ṣe wọ́tayàm àti ẹja àti ògìrì ó máa rin àlè fi sómi gbóná wọ́n fẹ́ já sí wọ́n fẹ́ rán sí ó ti jíjẹ nìyẹn. ẹ káàrọ̀ fọ́dún ẹ káàrọ̀ fọ́dún. kílẹ̀ rí mo kí wọn kú ọdún gbogbo àwọn ọ̀rẹ́ mi gbogbo àwọn oníbàárà mi gbogbo àwọn kọ́sítọ́mà mi gbogbo àwọn ọ̀gá mi gbogbo àwọn òyìnbó ní diaspora tó bá mi ṣiṣẹ́ mo kí wọn kú ọdún o a ṣe àtúnṣe mi lágbára Ọlọ́run a máa ṣe lúgbalúgba láyé ọlá Ọlọ́run ẹ̀ṣẹ̀ yìí náà máa wá àwọn náà máa wá o ẹ̀ṣẹ̀ wa ò ní ẹ̀sìn yìí o. ẹ ṣe gan-an. orúkọ mi ni Gùntẹ́ ọmọọba Adétòrò Àmọ́dù. Ojúde Ọba tá a ṣe lé ojú ọ̀dọ̀ ti wo Ojúde Ọba yẹn. ọdọọdún là ń rórógbó ọdọọdún là ń ráùsà ọdọọdún náà làwọn máa yọ lọ́tún ọ̀tún so ó kọ́ wa lé àṣà àti ṣe wa ní ilẹ̀ Ìjẹ̀bú àti ìsàlẹ̀ wa. ọdún tó kọjá lọ ó yàtọ̀ sí ẹgbẹ́ sí. bẹ́ẹ̀ ni ó máa ń yàtọ̀ ní lọ́dọọdún. ní ṣókí àwọn tó ń wò gẹ́gẹ́ bíi pé kò jẹ́ kankan mo fẹ́ kẹ́ fún wọn nímọ̀ràn. kọ́ wá wò ó kọ́ lè lọ kọ́ nípa àṣà àti ìṣe Ìjẹ̀bú nílẹ̀ Yorùbá pé àṣà ò ṣe kó dànù ìṣe náà ò ṣe kó dànù nílẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìjẹ̀bú. As we can see now àwọn other towns Yorùbá towns wọ́n ti ń kọ́pì wa wọ́n ti ń ṣe l'Abẹ́òkúta wọ́n ti ń ṣe l'Ẹ̀pẹ́ wọ́n ń ṣe everywhere Kwara State that far they do it so meaning it means a lot to them. Ìkòròdú náà ti join this year. ìyọ̀dọ̀ bá gbé darapọ̀ mọ́ ẹgbẹ́ yín tó bá fẹ́ darapọ̀ báwo ló ṣe lè darapọ̀. Age group Regberegbe 3 years. bírù tí wá sí 59 60 61. mọ́ ẹgbẹ́ yín. bọ́ba Gùntẹ́ obìnrin ọmọọba aṣáájú akílẹ̀ Ìjẹ̀bú. ẹ káàrọ̀ fún ọdún èèyàn bí. a kí gbogbo ẹ̀yin èèyàn wa o ẹ kú ọdún ẹ kú ìyèdún o a máa rọ́dún mọ́dún ni o àjọ máa péjú ṣe ni o a ní pẹ̀dín a máa lé sí ni nítòwó tọmọ tẹ̀mí gígùn ta ikú baálẹ̀ ọ̀rọ̀ ẹ ṣé o. ìgbádùn yìí òun ló jẹ wá lógún níbi tó ti ṣe Ojúde Ọba ní Ìjẹ̀bú-Òde ẹ̀bàláwà so mo ti wà pẹ̀lú kọ́nu àlejò bóyá lílé àbálejò ṣó lílé ní àbálejò. onílé ni mí. onílé ní. Ìjẹ̀bú-Òde ìlú Ìjẹ̀bú. Yorùbá yín kọ́dà ó ń dùn bí English wípé nígbà tó wà ń sọ Gẹ̀ẹ́sì ẹ̀dọ̀ kí ni orúkọ yín. orúkọ mi ni arábìnrin Adéjọkẹ́ ọmọ Balógun ní ìlú Ìjẹ̀bú-Òde. ọmọ Balógun yín. bẹ́ẹ̀ni. ẹ̀kọ́ tí yà ń ṣe yìí àwọn pé kò ń ṣe àkọ́kọ́ kò ń ṣe kejì kò ń ṣe ẹ̀kẹta ó ti ń pọ̀ ojú ò lè fi wò ó sí ti láti etí ọdún yìí títí ọdún tó kọjá lọ ojú ò lè fi. ní ọdún yìí ó dàbí pé ó yàtọ̀ torí pé èrò pọ̀ ju ti ọdún tó kọjá lọ àṣà wa a ti ń gbé lárugẹ ju bí a ṣe ń gbé lárugẹ ní ìgbà sẹ́yìn bọ̀ ní ìsinyìí èrò ń pọ̀ àwọn èèyàn jẹ́ ń wálé láti òkèèrè láti wá bá wọn yọ̀ nínú ayẹyẹ Ojúde Ọba. ìmọ̀ràn lẹ́yìn fún àwọn tó ń wo gẹ́gẹ́ pé kò jẹ́ kọ̀ọ̀kan ẹ̀ fáwọn olùmíwà tẹ́ pé wọ́n wò pé wọ́n wò kọ́mọ́ntì ẹ̀ kọ̀ fún ọ nímọ̀ràn advice. ìmọ̀ràn tí mo lè fún wọn ni wípé ẹ wálé tẹ wá kí àṣà yìí tẹ wá gbé àṣà yìí lárugẹ nítorí àwọn eléyìnbó wọn máa sọ wípé your culture is your wealth ẹ wálé tẹ wá kí àṣà yìí lárugẹ ẹ ṣé. níjẹ̀bú kí ni olórí oúnjẹ yín gan tí mo tún gbàgbọ́ orúkọ ẹ olórí oúnjẹ yín. olórí oúnjẹ wa níjẹ̀bú òun ni ẹ̀gúsí la máa ń jẹ jù nínú Ìjẹ̀bú àti ẹ̀bà tútù ẹ̀gúsí àti ẹ̀bà àbí ìkọ̀kọ̀rẹ́. ìkọ̀kọ̀rẹ́ ẹ̀jọ̀ ṣe lè sọ bọ́ ṣe ń ṣe fún mi. olúkálùkù ló ní bó ṣe ń ṣe ìkọ̀kọ̀rẹ́ wọ bọ̀ ní kọ̀kọ̀rẹ́ tiwa wọ́n máa ń lo iṣu tó máa ń sọ pé iṣu ewùrà tó máa ń rin
rin tán omi ti máa wà lórí iná tó máa fi epo ata àti èròjà tí wọ́n máa fi sè é sí wọ́n jẹ̀ máa dá ní orí iná tómi yẹn bá ti wó àti pẹ̀lú àwọn míì máa ń lo ẹja àwọn míì máa ń lo ẹran àwọn míì máa jẹ́ ń lo stock fish tó fi máa ń sè é ọba yẹn ti ń sè é wọ́n máa dá sí orí iná ní kéékèèké tó fi máa ọ̀jẹ̀ máa fò bí ìṣẹ́jú 10 sí 15 minutes ó máa jiná wọ́n á jẹ́ bẹ̀rẹ̀ sí. jẹ́ rush. fọ́dún tá à ń ṣe yìí àwọn ọlọ́fẹ́ kí fọ́dún. a fẹ́ kí àwọn ọba wa gómìnà wa àwọn balógun wa níbi báyìí àwọn balógun kúkú balógun àrígbà àwọn balógun wa tó wà níbi báyìí àti gbogbo ọmọ ìlú Ìjẹ̀bú-Òde àti Ẹ̀gbá Ogun State in general ẹ ṣé gan ni sà. nísìnyí inú wọn náà á dùn láti wẹ́ fọ́ọ̀lì there is a lot of improvement there is a lot of gain in it for instance pàṣẹ wà mí báyìí sí àwọn kan wà tí a yẹ pé àwọn ti rà for a long time but we get to see each other again on the day so it's an opportunity for us to see each other every year so àti kékeré àtàgbàlagbà máa ríra wa. ẹ ṣé gan ọdún tá à ń ṣe yìí ẹ wò àwọn ọlọ́fẹ́ kí fọ́dún. mo fẹ́ kí gbogbo ilé mi àwọn ọmọ mi ò ní ìyá mi bẹ̀rẹ̀ àbọ̀tà àwọn ọmọ mi gbogbo àwọn ẹbí mi àti ọmọ Ìjẹ̀bú àti ọmọ Nàìjíríà lápapọ̀ all over the world I want everybody to rally round to jollificate with us in Ijebuland. Thank you so much. lórúkọ ilé ẹ̀kọ́ sí. Ọlọ́run tẹ́lẹ̀ gbáyẹ̀sí ni mò ń jẹ́ mo dẹ̀ fẹ́ kí Ijebu State kọ́ bá a ṣe náà ẹ ṣe. Ìwọlẹ́ni tá ti rògbìn pé kò lè ní láàrin ẹni táyé bá ti gbàgbé ẹ̀ lolúwa rántí ẹ̀dùn ẹ̀dá mi tó ń sókè ẹ̀dá mi pé ọmọ. ọdún akúyèdú ta ti ṣe Ojúde Ọba ní Ìjẹ̀bú-Òde ibẹ̀ láwa yìí so ẹ jọ ṣé onílé ní àbálejò onílé ní àbálejò. àlejò ní yín ooo kí lórúkọ yín náà. Mrs. Yusuf Kubratu Àbíkẹ́ láti Kòròdú. láti ìlú Kòròdú lẹ ti wá ibà ẹ wá jẹ́ àlejò ojú ò lẹ fi wo ṣé àkọ́kọ́ ilé ilé àbí ẹ̀kejì. ẹ̀kejì lẹ máa wá sí Ojúde Ọba Ìjẹ̀bú-Òde lélẹ̀ ojú ò lẹ fi ń wo lágbàtẹ́ tí ń wá. ojoojúmọ́ ló ń dùn sí i tọdún ìtúyàtọ̀ ó dùn dáadáa bó gbádùn ẹ̀. pé tọdún yìí ó tún dùn jọjú tó kọjá lọ. bẹ́ẹ̀ni. so ìmọ̀ràn ló yẹ fún àwọn tó yẹ pé ọ̀hún ṣe ọmọ ìlú yìí àtọmọ ìlú yìí tó ọ̀ka ọdún yìí ọ̀ka kún kankan ìmọ̀ràn ló yẹ fún wọn. kàn ká kún o káwọn náà wá wò wọn rí pé nǹkan tó dáa ni wọ́n náwó wọ́n nára wọ́n tíráì wọ́n rí gbogbo àwọn oríṣiríṣi ìmúra oríṣiríṣi bẹ́ẹ̀ ni ó dùn dáadáa káwọn èèyàn wá mo ẹ̀kọ́rẹ́ ìyókò wọn náà kọ́ wá wòran kọ́ mójú wọn wá ọdún àyọ̀ làwọn máa ṣe o. àmì àṣẹ ìdùnnú ní ṣókí àwọn olẹ́bẹ̀ kí fọ́dún ẹbí ará àwọn olẹ́bẹ̀ kẹ̀dẹ̀ dárúkọ àwọn méjì. ọ̀rẹ́ mi tí mo fẹ́ kí fọ́dún ògùn ò tí ì dé ojú mi báyìí ṣùgbọ́n orúkọ ẹ̀ ní Táyé Lolú èjì rẹ̀ ó ṣẹ̀dẹ̀ ìdìbò kò tí ì dé síbí àti Abíọ́dún àwọn ọ̀rẹ́ mi méjì tí mo bá wá nìyẹn wọn ò dẹ̀ tí ì dé màmá kí wọn pé wọ́n kó ọdún àṣeyí ṣàmọ́dún o àbá aṣọ ọdún àyàlá máa ṣe. ṣé kò mà aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé mà ẹ ṣe.
àwọn ẹ̀fẹ́ ló ní Kùránì tó ń sọ̀rọ̀. Àjíjẹ lọ́wọ́ Mùsùlùmí bàbá tó lé. channel 137 la ṣe wà nítorí ṣe ojúde ọba ní Ìjẹ̀bú-Òde ibẹ̀ la wà báyìí ẹ ká sọ o. orúkọ tèmi ni Abusi Hasan ọmọ ààrẹ Ìjẹ̀bú-Ṣíwọ̀ ìkan nínú ẹgbẹ́ ọmọ arọ́bayọ̀ akilẹ̀ Ìjẹ̀bú. mo ń fi àsìkò yìí sọ fún gbogbo àwa ọmọ Ìjẹ̀bú nílé lóko ajé ò lè dùn kó dàbí ilé ó dára púpọ̀ jù kí gbogbo wa máa wá sílé fún Iléyá torí ohun ìbílẹ̀ ni tó dẹ̀ ṣe pàtàkì because kò sí téèyàn náà bá wojú gbogbo bí gbogbo ẹ̀ ṣe ń lọ ní tó dáa jù láti jẹ́ kéèyàn máa ṣe ni bí wọ́n bá lọ tó bá wà nú ẹgbẹ́ opportunity pọ̀ nu pé kéèyàn jẹ́ ọmọ Regberegbe torí látara bẹ̀yàn máa rí lot of connection oríṣiríṣi ló wà tó jẹ́ pé ó máa ṣèyàn ní àǹfààní nínú péyàn jẹ́ ọmọ ẹgbẹ́ èmi nínú ẹgbẹ́ arọ́ba tí mo dẹ̀ ti join mi ò regret it for once nítorí ohun mèremère ló ń ṣẹlẹ̀ látìgbà tí mo ti join ẹgbẹ́ náà màá dẹ̀ tún gba gbogbo àwọn èèyàn wa lámọ̀ràn courtyard kó join ẹgbẹ́ tí group age wọn bá belong sí wọ́n á rí i pé àǹfààní tó pọ̀ wà ń bẹ̀ ìmọ̀ràn mi ni àdẹ̀kú ọdún náà àkúyèdún àá ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ìwòyí ẹ̀mí àtúnṣe mi màá máa rọ́dún àwọn tá a bá lè ṣì àtúbá wọn lẹ́ẹ̀mí ẹ̀yin tí mo dẹ̀ ń bá sọ̀rọ̀ inú àbáyín lẹ́ẹ̀mí àní fi ń ṣàwátì àní farawa ṣàwátì èmi tí ń sọ̀rọ̀ náà mi ní fara mi ṣàwátì àtìyàwó àtọmọ mi ní fi kankan ṣàwátì gbogbo wa táwa nú ọgbà yìí àní fara ṣàwátì àṣọdúnmọ́dún a máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún nígbà gbogbo ìjọ a máa bíjó ayọ̀ a máa báyọ̀ ẹni ń wá ọmọ arọmọ bí ẹni ń wá ya ara ya ní ẹni ń wọ́kọ arọ́kọ bí àáṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú àlàáfíà ara àti ìdùnnú mo dúpẹ́ lọ́wọ́ yín gan brọ́dà mi àṣeyíṣẹ́ mi.
ẹ jọ kí ni orúkọ yín kí lorúkọ ẹgbẹ́ yín. orúkọ mi ni alájà Táíwò Ṣọ́bàjọba yèyé Jagunmọ́lú ẹgbẹ́ wa ni Jagunmọ́lú stainless T2 Akilẹ̀ Ìjẹ̀bú. Ojúde Ọba tí a ń ṣe ní Ìjẹ̀bú-Òde lọ́jọ́ tòní ẹ jọ ojú ò lẹ fi wò láti ọdún tó kọjá láti ti èsì ojú ò lẹ fi wò. láti 25 years lèmi ti ń wá síbí tọdún tó kọjá àti tọdún yìí ó dùn ẹdọọdún ló tiẹ̀ ń dùn ọdọọdún náà la dẹ̀ ń wá nǹkan méjì la dẹ̀ máa ṣe làwọn ẹgbẹ́ wa máa ṣe 25 anniversary tá ti dá ẹgbẹ́ yìí lẹ̀ ní June 13. June 13 la máa ṣe 25 anniversary ní conference hall la máa celebrate 25 anniversary. àwọn wa ń gbòòrò a dẹ̀ ń ṣe nǹkan ribiribi sílùú Ìjẹ̀bú à ń gbé heritage wa ga. tí wọ́n fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ yín ọ̀nà wo ló lè darapọ̀ mọ́. ọ̀nà tó lè darapọ̀ mẹ́gbẹ́ wa wà a máa béèrè a máa screen wọn a máa ṣe background check fún wọn a máa ṣe ibi tó bìlọ́ọ̀gì sí nítorí Regberegbe ni. ẹ ká àwọn ìfọdún ọkàn kí àwọn èèyàn tó fọdún. mo kí gbogbo yín ẹ kú ọdún ẹ kú yèdún o ẹ̀mí wa máa rọ́dún o a máa ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àwa náà la tún máa ṣètò ìṣí tọdún tó ń bọ̀ lágbára Ọlọ́run lọ́la láwùlà wà lákùúta ìlàbílà yàlí ilẹ̀ asim. hello. kí lorúkọ yín mà. alájà Sherifa tẹ̀lúkú gàfà. kí lorúkọ ẹgbẹ́ yín. Jagunmọ́lú T-Square Akilẹ̀ Ìjẹ̀bú. ó dà ẹ fẹ́ kẹ́ kí àwọn èèyàn fún ọdún tá à ń ṣe lọ́wọ́ yìí. a kí gbogbo àwọn èèyàn fọdún tá à ń ṣe pápá àwọn ẹgbẹ́ wa 28 years láti dálẹ̀ but 25 anniversary la fẹ́ ṣe ń sìn torí gbàtà gbarúkọ nìyẹn Senator Gbẹ́ngà Daniel àwọn ni bàbá ẹgbẹ́ wa Ọlọ́run àtúbọ̀ máa bless wa ìyálóde mi òyìnbó pẹ̀pẹ̀ Ọlọ́run àtúbọ̀ máa gbọ́wọ́ ẹ̀ sókè because without her we are nobody olóńkárì wa lọ Olúwa ṣeun adẹ̀kí Awujale náà Ọlọ́run àtúbọ̀ ẹ̀mí àtúbọ̀ máa rẹ̀ mí. ṣe gan kí lórúkọ ilé ẹ̀kọ́ sí. Sherifa tẹ̀lúkú gàfà. ṣé wọn ẹ jọ kí ni orúkọ yín kí lórúkọ ẹgbẹ́ yín. orúkọ mi ni ọmọọba Adébáyọ̀ Oyènúbí ẹgbẹ́ Gbọ́baníyì ọkùnrin ọmọọba Akilẹ̀. ẹ ṣe gan ẹ yẹ káwọn tí wọn wà lé kọjá ọmọ ẹ jẹ́ ọmọ pé nǹkan tá à ń ṣe lọ́jọ́ tòní ẹ jẹ́ ọmọ. ní ọjọ́ ìní a wá kí kábíyèsí ní Ojúde Ọba ni Ojúde Ọba yìí ó jẹ́ ọdún tó máa ń ṣe ní ọjọ́ kẹta Iléyá tá a máa wá kí ọba ní gbàgede yìí nǹkan tá a wá ṣe níbí báyìí nìyẹn. ìmọ̀ràn lẹ́fẹ̀ẹ́ fún àwọn tí wọ́n ń wò wá tó ń mọ̀ pa ọdún yìí tó ń wò pé ọdún Ojúde Ọba yìí kò jẹ́ kankan ní ṣókí ìmọ̀ràn lẹ́fẹ̀ẹ́ fún wọn. ìròyìn tó àfojúbà ẹ̀yin tẹ́ ẹ bá lè wá ní ọdún yìí ẹ gbìyànjú láti wá ní ọdún tó ń bọ̀ kójú pé kẹsẹ̀ pè lé. ká tó máa lọ táwọn ẹ darapọ̀ mọ́ ẹgbẹ́ yín ọ̀nà ọlọ́run lè gba darapọ̀ mọ́ ẹgbẹ́ yín. ẹgbẹ́ wa yìí ẹgbẹ́ Regberegbe ni ọjọ́ orílẹ̀ lọ fi ń ṣe ẹni tó bá fẹ́ darapọ̀ mọ́ Regberegbe á wo ìpele tó jẹ́ tiẹ̀ ìpele yẹn ló máa lọ wádìí bó máa ṣe darapọ̀ mọ́ wọn bó ṣe ń di Regberegbe nìyẹn. ṣé kan sá ní ṣókí àwọn lẹ́fẹ̀ẹ́ kí fọ́dún. lákọ̀ọ́kọ́ mo fẹ́ kí ìyàwó mi Ọlábísí ní London mo fẹ́ kí àwọn ọmọ mi tọ́tù ẹ̀gbá mi láyè pé bàbá ọdún òkè ń pọ́jú jẹ ẹ máa lọ sí Ìjẹ̀bú àwa adilé mú mo fẹ́ kí gíwá ẹgbẹ́ yìí ọmọọba Dàmọ́lá ọ̀tún ẹgbẹ́ ọmọọba Adébánjọ àti gbogbo àwọn olóyè ẹgbẹ́ tó wà ń bí ní pàtàkì mo fẹ́ kí ìyá ẹgbẹ́ wa ìyáàfin Bádéjọ mo dẹ̀ tún fẹ́ kí bàbá ẹgbẹ́ wa náà bàbá wa àjọ wà níbí báyìí ni ṣùgbọ́n àwọn wà ní ẹgbẹ́ Regberegbe mi tí wọn ò sí pẹ̀lú wa ń bí báyìí mo dẹ̀ fẹ́ kí gbogbo àwọn aráalé náà tó ń wò wá ẹ máa gbádùn ètò yìí níbi tí a bá ti ń gbádùn ẹ̀ lọ́wọ́lọ́wọ́ lórí ẹ máa gbádùn ẹ̀ lórí nígbà tí ẹ ṣeun gan. akọ ọdún akúyèdú ẹ̀mí wa ṣọpẹ́ ẹ jọ kí lórúkọ yín.
Prince Anibi Adesegun Jr. ìjọba tá à ń ṣe yìí ẹjọ́ ojú ò lè fi wò. àwọn orígbó wà pa wọ́n ti ṣe àìmọye àtúnṣe láti last year sísìn àìmọye nǹkan ló ti tún ṣe nínú stadium. I think it's very impressive. ọmọ tí mo ń parí ọ̀rẹ́ tí wàá rí ẹjọ́ ẹ bá fún ọ nímọ̀ràn ní ṣókí. ìmọ̀ràn ni pé tẹ bá ti wá kẹ́rí pé gbogbo nǹkan ní ẹ tọ́jú ẹ̀ dáadáa lẹ́yìn yẹn ẹ mú omi dání ẹ mú tówẹ̀ tẹ máa fi nujú dání lẹ́yìn yẹn kẹ máa ṣe fàájì yìí lọ. kí ni oúnjẹ yín nílùú Ìjẹ̀bú? ìfọ́kọrẹ́ ni ìfọ́kọrẹ́ ló jẹ́. ẹ fẹ́ kẹ́ kí àwọn èèyàn méjì mẹ́ta fọ́dún. ẹni. àwọn méjì fún mẹ́ta fẹ́ kẹ́ kí ọ fọ́dún kẹ́ dárúkọ kẹ́ kí ọ. mo fẹ́ kí ọ̀rẹ́ mi Ayọ̀dèjì Famadé, mo fẹ́ kí bàbá ìyàwó mi Dickness Fowódé, mo fẹ́ kí ọ̀rẹ́ mi Tóyìn Lawal. a kú ọdún àwa tá a ṣe tọdún yìí a máa ṣe ti ọdún tó ń bọ̀ láyọ̀ àti láti àlàáfíà. kí àjàwọ́ mò ń bá sọ̀rọ̀ tó a kú ọdún a kú ìyèdú ẹ̀mí wá ṣọ̀pọ̀ ìmọ̀ràn lẹ́wẹ́ fún àwọn tí wọ́n wà ìmọ̀ràn just advice fún àwọn tó ń wà tó ti wà rí ìmọ̀ràn lẹ́wẹ́ fún wọn. Yorùbá ọmọ Yorùbá àṣà wa ni come here man Yorùbá máa kọ́ mi lẹ́nu gbà mí because it's very overwhelming out here but make sure you're here. It's amazing. Nothing makes your spirit as easy about as being in the midst of your ancestors. Come here, come and play with your ancestors. It's lit, baby.